مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل nínú bíi 200,000 ẹ̀ṣẹ́ ẹlọ́dẹ̀ẹ́dì gbẹ̀mí inú ẹ̀. Bọ́lá ya sọ́ọ́lé wà sẹ́lẹ̀ láti ìpàdé àbàdà. Bàbá mi ní kí yóò tó kí ìgbòdè. Bọ́lá ya sọ́ọ́lé wà sẹ́lẹ̀ láti ìpàdé àbàdà. Onígbàjọ pọ̀ alára mi gbé kàkà yìí. Kale ke gode nayi ola ya sọ́ọ́lé wà sẹ́lẹ̀ mutide láì mani abada alára mi gbé kàkà yìí nílé kale ke gode. Muhammadu Ashirafun ara mi wálé ajá mi. Ẹ ti ẹ̀ lè gbégbá ẹ̀ ti wo ẹ̀ lè gbégbá ànábì ẹ̀ lè gbégbá ànábì. Muhammadu Ashirafun yọlá ara mi wálé ajá mi. Muhammadu Khairu man ẹ̀rọ ṣì yàrá kọ́dẹ̀. Ó ti yá bọ́ọ̀lá yàrá ilẹ̀ àgbàdàbí. Láì wálé àbàdà àdìsá mi. Alára mi bí kàkà ilé kálẹ̀ kí kò lè. Muhammadu Tájú Rúsùlì. Muhammadu sahibul ya Muhammadu sahibul insani wal kalami Muhammadu Tájú Rasulillahi qatibatan Muhammadu sahibul insani Hey,
kù tó wọ́n lára rẹ̀ fi dàníyàn. Sọfọ́lọ́ orúkọ rẹ̀ ni wọ́n dákọ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ lọ jẹ́ Allah tẹ́nìkan níbọ̀ jẹ. Ká tó parí oṣù tá a bẹ̀rẹ̀ yìí, Ọlọ́run jẹ́ kí wọ́n kí mi kú oríire ńlá. Àmín. Àwọn tèmi ni wọ́n dé fídíò sí Ismail bá fi wọ́n ti ní kéèsì rí wọn. Ayé wọn ni wájú. Tí n bá ti dé sí Sùúrùlérè, á ti ṣe rí àhá. Bí wọ́n ti dé yìí, wọ́n ti bọ́ ti wà wọ́n lọ́wọ́. Ẹ bá fi wọ́n ti fi títì wá rí wọn. Ó yá, ó yá. Ismail dà. Ìjọba tó sáà ní ọmọdé olówó. Bàbá mi ẹ tẹ̀lé àbá yìí, ẹ máa bọ̀, á ti bọ̀ ṣe. Àbábàtà yìí. Mo bọ̀.